tún gba ibi òwò mi lọ to make ends meet. Ó jẹ́ ẹ̀mẹ́ta tí mo rí ní lifetime ẹ̀gbọ́n mi. Ìjọ́ tí ẹ̀gbọ́n mi dẹ̀ kú, mi mọ̀ bó ṣe gbọ́. Ó pè mí. Ó ní mọ́mì, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Mo ní bọ̀dá mi ti kú. Ṣé mo ara mi ń gbóná nígbà yẹn? So everybody tó ń pè mí nípa matter yẹn mo kàn sọ fún wọn pé ó ti kú, ó ti kú, ó ti kú. Mo fo ibì kan bẹ̀, mo máa padà síbẹ̀ lórí ẹjọ́ tó rò lálẹ́ yìí o. Ó dẹ̀ ní mọ́mì, níbo lẹ wà? Mo ní mo wà nílé mi. Báwo lòun á ṣe dọ́dọ̀ mi? Mo dẹ̀ júwe ilé mi fún un. Mo ń bọ́ lọ́kadà tó ń gbé bọ̀ sọ̀rọ̀. Kò mọ ilé mi, kò mọ̀nà mi. Mi mọ ilé ẹ̀, mi mọ̀nà ẹ̀. Mi mọ as anything sí ẹ̀gbọ́n mi níwájú Ọlọ́run àti ènìyàn. Mo dẹ̀ júwe ilé mi fún un. Ìgbà tó délé mi, ó wó lulẹ̀. Ó ní mọ́mì ṣe mọ̀ pé mo ti lóyún fẹ́ gbọ́n yín. Mo ní how would I know? Báwo ni mo ṣe fẹ́ mọ̀? Bọ̀dá mi ò bá mi sọ anything. Tẹ́ bá dẹ̀ padà sí orí ọ̀rọ̀ tó sọ lórí afẹ́fẹ́, ó lóun àtẹni tó lóyún sọ pé ẹ̀dá alààyè kankan ò gbọdọ̀ gbọ́ nípa oyún. How would I know? Ẹ̀gbọ́n mi níyàwó tó wà nínú ilé, ọwọ́ ìyàwó ẹ̀ ló kú sí. Ó dẹ̀ bí ọmọ, graduate ní gbogbo àwọn ọmọ ẹ̀ tó wà nínú ilé. Mi dẹ̀ rò pé ẹ̀ṣẹ̀ ni kí ọmọ èèyàn kú tó gbé wá sórí afẹ́fẹ́. Pé nítorí pé ọmọ ẹ̀ kú ni wọ́n ṣe fẹ́ bí ọmọ ìmíì fún. Mi mọ̀ bóyá o fẹ́ rọ́pò ni or whatever. I don't know that area. Bóyá ẹ follow mi dáadáa. Mo ń tẹ̀lé yín. Èmi ò rí jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìgbà tó dẹ̀ lóun lóyún, tó lóun lóyún fún ẹ̀gbọ́n mi, mi mọ nǹkan tí mo lè ṣe asobìnrin. Èmi nìkan ni ọmọ ìyá ẹ̀ tó wà ní gbogbo Ìbàdàn. Even èmi àti ẹnìkan la jẹ́ family ọlọ́nà tá wà ní Ìbàdàn. Tí mo ní receipt ẹ̀. Tó bá wá sí shop mi, màá di food stuff fún lọ́lé ni. Bẹ́ẹ̀ ni, màá di food stuff fún. Ẹ ń wò kí gbogbo tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀. Màá di food stuff fún lọ sílé ni. Tí ò bá rí bẹ́ẹ̀, transfer tí mo ṣe sí ń kọ́, tí receipt ẹ̀ dẹ̀ wà. Àwọn tí food stuff yẹn náà wò pé àwọn ìtí mò ń fún lọ́wọ́, àwọn ìtí mò ń fún ìjọ 2000, ìjọ 5000. Ẹni kí wọ́n gbé Bible àti Quran kan fi. Ṣé mọ̀ pé mi interrupt ẹ̀ ìgbà tó ń rojọ́? Ẹ jẹ́ kí wọ́n ẹ má. Mi interrupt ẹ̀. Mi interrupt ẹ̀. Tó bá dẹ̀ fẹ́ sọ dariwo, bóyá mo lè dákẹ́ kí n fi studio sílẹ̀ kò fún. sọ̀rọ̀ ariwo. Mo lè fi studio sílẹ̀ Ẹ̀yin má fún. ṣe yọnu. Tòró láìkè pé ó dẹ̀ láìkè bú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú ṣe ti gbọ́. Ó láìkè pé ó dẹ̀ láìkè bú gan. Kò sẹ́ni tí ó lè insult. Mo dẹ̀ sún sẹ́yìn fún. The next thing tí mo máa rí ni pé níjọ́ Thursday on the 14th, mo rí strange number lórí fóònù mi. Mi dẹ̀ kì í ignore call kankan. Mo gbé wọ́n náà fẹ́ rí mi níbí. Mo ní mi lè wá níjọ́ Thursday pé màá wá Friday. And the following day, mo dẹ̀ wá síbí báyìí náà. Nítòótọ́, ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò níta. Ìgbà tí mo máa gbọ́ program, ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò. Ìgbà tó máa di lálẹ́ yìí, ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò. Mọ́mì mò ń bọ̀ wá. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Yes sir. Tó tá à ń ṣe lọ́wọ́ yìí. Ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ ní ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lódodo ikú òdọ́jọ́ àrùn òdóṣù. Àmọ́ gbogbo ìgbà ńlá máa kẹ́kọ̀ọ́ tá a bá ń gbọ́ ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Màmá, ìyá. Mi tí ì parí. Mi tí ì mọ̀ pé ẹ tí ì parí. A máa ṣe àlàáfíà bọ̀ ni. Kó tó di pé ẹ kànlẹ̀ tó rà àwọn kankan wà tí mo fẹ́ bí ìyá yìí. Ẹ jẹ́ kó kànlẹ̀ nígbà tó ń rojọ́. Ẹ jẹ́ kémi ṣàlàyé tèmi kànlẹ̀. Ẹ mọ̀ pé yín ò sí bí tẹ́lẹ̀, a sì lè sí bí níjọ́ tó kọ́kọ́ wá. Ó sì ṣàlàyé ní gbèdéke wọn bá tó lè sọ. Ṣùgbọ́n gbà tí ẹ ti dé nísìn, ẹ ti láwọn nǹkan kan tá a lè fi bí léèrè ọ̀rọ̀. Tẹ́ ẹ ti sọ ọ́ lẹ̀, tẹ́ ẹ fi tako gbogbo ohun tó ti sọ látìgbà tó ti ń sọ ọ̀hún. Tá a sì máa wá bí tẹ́yìn náà ó sì tún láǹfààní àti fèsì lé. Torí ẹ ti sọ oríṣiríṣi bí ọ̀rọ̀ bíi 3 sí 4 tó jẹ́ kókó tí obìnrin sì ń wò yín pé ó lè máa rò lẹ́mi pé ẹ̀ ń parọ́ lélẹ́yìí bó ṣe ń wò yín ni o. Ṣùgbọ́n a fẹ́ jẹ́ kó òun náà o pọ́ìntì yẹn mi fẹ́ bí wọ́n
ẹ padà fulẹ̀ lórí ọ̀rọ̀ yín. Mo fẹ́ bi yín lébeere kan, ǹjẹ́ lódodo ẹ mọ ẹbí wọn kankan yàtọ̀ sáwọn? àwọn ni mo mọ̀, àwọn ni wọ́n fi mí mọ̀, mo sì tún mọ àmì ọmọ wọn tó jẹ́ obìnrin sista Ṣẹwà. Bó o lẹ ṣe mọ́mọ́ wọn? Nígbà tí wọ́n sọ wípé àwọn fẹ́ fẹ́ mi ni pé àwọn ò fẹ́ yàwó orí fẹ́ǹsì, wọ́n pe ìyá mi tí wọ́n ṣàlàyé fún wọn bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n pe àwọn tán pé tí wọ́n sọ pé àwọn pàdé mi nínú ọ́fíìsì wọn sà, irọ́ ńlá pátápátá gbà ni. Ọkọ mi dìdí gbé fún wọn pé wọ́n ní Bùkọ́lá wá bá wọn ní ọ́fíìsì. You cannot be calling my brother ọkọ ẹ. Wọ́n ní sí nǹkan kan tó fi jọ́pọ̀ ẹ̀. Wọ́n ní ìyẹn gangan ìdáná kí Bùkọ́lá kó wá bá wọn ní ọ́fíìsì. So nígbà tí wọ́n sì dé, nígbà tí wọ́n dé, wọ́n wá ní ẹ mọ̀ pé ẹ fún àwọn níyàwó káwọn fẹ́ láti ìlú Oǹdó. Àwọn sọ fún yín pé kẹ́ jẹ́ káwọn yàn fún ara wọn, pé ẹni táwọn sì fẹ́ fẹ́ tó wù wọ́n lọ́kàn ó ní èmi sà. Wọ́n sì introduce mo fẹ́ yàwó fẹ́ gbọ́n mi sí wọn ní ọjọ́ mẹ́sà. létí ò tí divorce. Wọ́n introduce mi sí wọn lọ́jọ́ mẹ́sà. Family wo ló máa fẹ́ ìyàwó wá nígbà tí legal wife wà nínú ilé? Ṣé mi ọlẹ́mi ó lọ fẹ́ yàwó, Oníbùkọ́lá lọ fẹ́ yàwó wá fún un? Àwọn òní sórí tó bá fẹ́ parọ́, if you are manipulating, don't shoot yourself at leg. Bó ṣe ń parọ́ òun shoot rẹ̀. Now òun parade rẹ̀ as Mrs. Ọlọ́nà nígbà tí Mrs. Ọlọ́nà ti wá ó wà nínú ilé. Kò sí nǹkan kan tó sọ ẹ́ di Mrs. Ọlọ́nà. Then pabambari tó wá ṣe ní alẹ́ yìí tó tún sọ ní alẹ́ yìí, ó ní food poison ló pa bọ̀dá mi. Bẹ́ẹ̀ni. Ó lé mi ni mo dẹ̀ poison ẹ̀. Ẹ̀yin lẹ sí oúnjẹ owó. Lórí rédíò ló ti sọ. Where was she? Nígbà tí bọ̀dá mi ẹ̀yin gan fúnra yín fẹnu ara yín sọ ní ọjọ́ tí mo wá sílé yín. Ó máa wá provide evidence yẹ pé food poison ló pa ènìyàn. Ṣé mọ̀ kó ti sọ lórí afẹ́fẹ́? That is ìbanilórúkọ jẹ́. Àwa tí ò bá provide evidence yẹ pé food poison ló pa ènìyàn, pé mi dẹ̀ ni mo fún ní poison jẹ. Àjọ máa tẹ̀ síwájú. A kọjá kọ́kọ́rọ́ alátẹ torí gbogbo àgbáyé ti ń gbọ́. Bóyá wọ́n lẹ́rìí. Kókó jáde, ẹ̀rí ẹ̀ kókó jáde. Tí ò bá wá provide ẹ̀rí yẹn, àjọ tẹ̀síwájú, a ṣẹ̀ṣẹ̀ tẹsẹ̀ bọ́ ni. Ẹ ṣeun. Torí ẹni tó bá máa jogún kógún, á pàtàn kítàn. Ẹ ṣeun. Yes. A padà débi tẹ́ ẹ fi ọ̀rọ̀ gún yẹn sí. Ṣùgbọ́n. Tọ́rọ́tọ̀ ni nǹkan tí ẹbí rán mi wá ṣe. Bọ̀tí tí mo wá ẹ̀sìn gbọ́ lálẹ́ yìí, ó tún yà yín lẹ́nu. ó tún bá mi lórúkọ jẹ́, mi ò dẹ̀ ní gbà á torí ẹbí mi ò kì í pààyàn. Àwa náà ò ní gbà kẹ́nìkan bẹ nìkan lórúkọ jẹ́. Àwa náà ò ní gbà. Ṣùgbọ́n àǹtí, Yes sir. fine. Ṣé yàtọ̀ sí àwọn àtọmọ wọn, bó o ní ṣé ọmọ wọn náà ẹjọ́ ń sọ̀rọ̀? Ọmọ wọn kódà Àbí ẹjọ́ lájọṣepọ̀ àtàwọn ọmọ wọn? chatting wọn èmi àtọmọ wọn ó sì wà lórí Facebook. Chatting ẹ̀yin Bẹ́ẹ̀ni sir. àtọmọ Ó sì wọn. wà lórí Facebook because nígbà tí wọ́n wá invite Sister Bùkọ́lá tán tí wọ́n sọ gbogbo nǹkan tí wọ́n go through nínú ilé fún mi, mo wá sọ fún wọn wípé mo gbọ́dọ̀ gba evidence ní ẹnu ọmọ wọn tí wọ́n sọ wípé àwọn jọ wà papọ̀ kó tó di wípé màá lè accept láti move on pẹ̀lú wọn. Ìyàwó wọn tí mọ́mì ń claim pé ó wà nílé, ṣé kò sínú ilé ni? Ó wà nulẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n nínú àwọn àlàyé tí wọ́n ṣe fún mi tí àwọn gan fúnra wọn sì ṣe, wọ́n ní látìgbà tí ẹ̀gbọ́n wọn ti fẹ́ ìyàwó wọn ní gbádùn ìgbéyàwó kankan. Ta ló sọ bẹ́ẹ̀? Àbúrò wọn. Àbúrò wọn wo? Àwọn tó náà náwó jókòó yìí. Bẹ́ẹ̀ ni sà. Àwọn fúnra wọn sì tún fi ẹnu ara wọn tún fi sọ débi pé wọ́n ń sun ẹkún lọ́jọ́ tó ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ wọn yẹn fún mi sà. Mo wá ní ó dìgbà tí n bá rí ọmọ yín tí n bá tún gba ọ̀rọ̀ lẹ́nu títí ẹ̀gán náà, wọ́n sì invite Sister Ṣẹwà wá sínú ọ́fíìsì wọn sà. Nígbà tí wọ́n sì dé akíra wa, wọ́n jẹ́ kó yé mi pé ọmọ wọn lélẹ́yìí, mo sì kí wọn, àwọn náà sì kí mi. Ọmọ wọn dá yín mọ̀? Ó dá mi mọ̀ sà. Point tó máa jáde lẹ́nu ẹ̀ ní pé ṣé mi ò tún ní fi ìyà jẹ bàbá wọn bí ìyàwó ṣe fi ìyà jẹ bàbá wọn. Dájú bá parọ́ bíbà lálẹ́ ìsà kí ìṣẹ̀dá ẹ̀rín Fọlámi níbi tó wà kó máa ṣe ìdájọ́ fún mi. Ṣùgbọ́n tí n bá parọ́ kí ìṣẹ̀dá ẹ̀ kò kó mi yọ nínú wàhálà oore ni mo ṣe. Sọ̀rọ̀ ìwà dìbì mọ́ mi lọ́wọ́. Tí woman yìí kò sínú nǹkan tí wọ́n ṣe fún mi tí wọ́n ti ṣe fún mi. Àwọn náà sọ fún ẹ̀gbọ́n wọn pé kán gbalé síta fún mi. Pé kán wá wo obìnrin tí ó wá máa dà mí láàmú nígbà tán bá ti gbalé síta fún mi. Ó wá di ní ọjọ́ tí ò nítorí pé Fọlámi ò sí mọ́ tí ò lè sọ̀rọ̀ tí ò lè mí mọ́. Ẹ wá kún ẹ̀yìn sí mi ẹni kò rí bẹ́ẹ̀. Ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá àwọn ọmọ mi, á ṣe ìdájọ́. Bó ṣe máa ń ṣe pẹ̀ mọ́ nìyẹn. Ẹ bímọ. Bó ṣe máa ń ṣe pẹ̀ nìyẹn ni mo ṣe sún sẹ́yìn. Bí ìyá mi ṣe bí mi lọ́mọ náà lẹ bí ọmọ. Bó ṣe ń ṣe pẹ̀ Ẹ nìyẹn má tí mo gbàgbé ṣe nǹkan sún tẹ́ bá sẹ́yìn. ṣe fọ́mọ lọ́mọ. Wọ́n á ṣe fọ́mọ yín náà o.
ibi tó bá wá jẹ́ ẹ̀ṣẹ̀ tèmi nínú ọ̀rọ̀ yìí nobody knows it. Parọ́ tó bá jẹ́ irọ́ ni mo pa tí ò rí bẹ́ẹ̀ ìṣẹ̀dá Fọlá ni kó má dà mí sí ṣùgbọ́n tí ọba sí rọ́bẹ̀ tó fi ìyà tó tó ìtọ́ fi jẹ mí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. mi ò parọ́ mi ò parọ́ gbogbo mẹ́sẹ̀jì jáde mi àtọkọ mi tẹ́ bá lè gẹ́ẹ̀tì BVN wọn ẹ máa gẹ́ẹ̀tì gbogbo information yẹn ẹnìkan provide BVN wọn síta kẹfì lè rí àrídájú gbogbo ọ̀rọ̀ yẹn ọmọ Nàìjíríà kẹ́ mọ̀ pé mi ò parọ́ nítorí pé arábìnrin yìí fẹ́ pa mí dànù ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ṣẹ́rí allegation tó ń sọ yẹn àwọn provide evidence if not so àtàmọ̀dé court ẹ ṣàánú mi sá ẹ ṣàánú mi mo pa ọmọ ìyá mi ẹ ṣàánú mi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí tí obìnrin bá ti jẹ́ ọ̀lẹ tó jẹ́ olè tó ti lójú kòkòrò ọ̀nà mẹ́ta ọ̀pọ̀ mo ti ṣiṣẹ́ sá ẹ̀ṣẹ̀ ni máa expect obìnrin mo ṣiṣẹ́ ní travel company torí oyún ni wọ́n ṣe dá mi dúró mo tún lọ gbàṣẹ́ ní apple office mo tún lọ excel hotel mo tún gba kitchen máa yẹ gbọ́ owó kí n tó bẹ̀rẹ̀ excel ọjọ́ tí máa yẹ detect oyún lọ́wọ́ nínú mi ní máa yẹ sọ pé mi ò lè run kitchen àwọn níbẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní lọ ṣe tiger nut tẹgbọ́n tẹ́sán tí mò ń kiri tí mò ń tà kiri níbi tí mo ti ń gbé ọmọ mi sílé tí ìyá onílé ọmọ 8 years tó wà ń bẹ̀ sá ní ọmọ yẹn máa sọ fún ọmọ mi kó bọ́ pátá nídìí tí mo sì dé tọ́mọ mi sọ fún mi nítorí oyún iná ni sá tí mo yà wọ́n yàrá wọn láti ọjọ́ náà ni ìyá onílé mi ó ti gbógun tèmi dérí pé wọ́n yọ sínkì mi gbogbo ẹrù mi ló bàjẹ́ ìṣẹ̀dá Fọlá mi níbi tó wà á gba ìsọ fún mi ní kíkan ní kíkan ó ti dàbẹ̀ ẹ ṣe sùúrù á gba ìsọ fún mi ní kíkan ní kíkọ́rọ̀ ẹ mọ ipò tẹ́ wà pẹ̀lú ẹ ṣẹlẹ̀ ìtàn bẹ́ẹ̀ ṣe bóun yín ṣe ń lé tèmi là ń ṣe mọ́ lágbára Ọlọ́run ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ti gbọ́ ṣe ò débẹ̀ kí n lọ bẹ́ẹ̀ mo dẹ̀ mi ì mọ ilé ẹ̀ mi ì mọ náà mi ì mọ I don't know anything about her mi ì mọ nǹkan kan nípa ẹ̀ títọ́ tó wá sọ lẹ́yìn tí bọ̀dá mi ti kú tán òkú ti kú kó tó máa sọ pé òun lóyún mo dẹ̀ ṣe voice note mo ní ìjọ nítorí Ọlọ́run ó mọ̀ pọ́rọ̀ oyún mi ì mọ̀ nípa ẹ̀ I'm just trying to play a motherly role pé kí n ìrànlọ́wọ́ tí n bá lè ṣe kí n ṣe fún ẹ tó bá jẹ́ pé obìnrin tó ní àfọ́rí ni tó níṣẹ́ lọ́wọ́ tó bùkátà rẹ̀ gbé ṣé ẹjọ́ tó gbé wá sórí rédíò yìí tó bá jẹ́ pé fámílì àlòkò tó bí lovet mo dúpẹ́ ní Ẹ̀gbẹ́ tó bímọ fún Òjó tó bá jẹ́ pé lójú tì ní tó bá jẹ́ pé ọmọ tí wọ́n kọ́ nílé rẹ̀ ni tó jẹ́ pé inú ẹbí rẹ̀ ló ti jáde wá tí ẹbí àlòkò ní Kábà tán bá jẹ́ ẹbí rẹ̀ tán bá bímọ rẹ̀ ṣó yẹ kó wá rorú ẹjọ́ yìí lórí rédíò. àwọn ẹbí ẹ̀ lẹ́sọ̀ sí i. ṣó yẹ kó wá rorú ẹjọ́ yìí lórí rédíò. ẹjọ́ ọ̀rọ̀ náà ti pọ̀. ṣẹ́rí ní tí mo fẹ́ jẹ́ ká mọ̀ lélẹ̀. ṣùgbọ́n ṣẹ́rí ẹ̀ tí ìbẹ̀rẹ̀ evidence kan lọ́wọ́ ẹ̀ o. mo ń bọ̀ wá bẹ̀. food poison ló mo ń bọ̀ wá bẹ̀. evidence ni mo. ẹ ṣe sùúrù mo ń bọ̀ wá bẹ̀ yẹn. ṣẹ́yìn lẹ lọ gbà fúnra yín tó kó fún tẹ lọ gbà ni. àwọn ni wọn àgbà tí a padà wá rílé àwọn ni wọ́n bá mi san owó inú ilé yẹn sá. ni wọ́n san owó yẹn. bẹ́ẹ̀ni sá. tí wọ́n kó fún yín àbí wọ́n san. wọ́n kó fún mi ní sá. wọ́n kó fún yín. tí wọ́n wá yín délé yẹn rí. bẹ́ẹ̀ni sá. àwọn in fact gbogbo àwọn onílé mi ni wọ́n mọ̀ wọ́n. wọ́n mọ̀ wọ́n lé yẹn. wọ́n mọ̀ wọ́n. fine. even hotel àdùnfẹ́ tí mo ti ṣiṣẹ́ wọ́n mọ̀ wọ́n. wọ́n mọ̀ wọ́n. ẹ ṣe sùúrù nílé tẹ́ ń gbé. wọ́n mọ̀ wọ́n. wọ́n mọ̀ wọ́n dáadáa. bẹ́ẹ̀ni sá. wọ́n máa ń wá bẹ̀. bẹ́ẹ̀ni. wọn kàn sún bẹ̀ rí. bẹ́ẹ̀ wọn sún bẹ̀ bọ̀ ní kíchìn tí mo rán náà wọ́n tún mọ̀ wọ́n bẹ́ẹ̀. ọmọ wọn bẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni sá. fine. ṣe rí oyún tó wà nínú ọmọbìnrin yìí God knows fine ó lè jẹ́ dodo pé yes ẹ̀gbọ́n yín ló lóyún inú ẹ̀ ó wá lè jẹ́ pé nítorí wípé ẹ̀gbọ́n yín ò sọ bó ti tọ́ àti bó ṣe yẹ Ọlọ́run ló mọ téèyàn mọ̀ o ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń pass through irú nǹkan through nítàn mọ́ pé mi mọ ohun tó wà láàrin òun àti ìyàwó wọn o àmọ́ tí wọ́n ń fèsò àmọ́ àríyàwó wọn o àrí àwọn ọmọ wọn in tí wọ́n kàn sọ ìlà ń gbọ́ intẹ́yìn náà sọ ìlà ń gbọ́
àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé bóyá ẹ̀yin náà ẹ sọ ní ẹni 30 years in marriage àti ìyàwó tí wọ́n nínú ilé àwọn ọlọ́mọ tó ń pass through tí wọ́n fi ní kí àwọn tún ní arábìnrin yìí níta àwọn ọmọ tó ń pass through. Ó dẹ̀ pọ̀ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin tó yẹ pé ọ̀rọ̀ kò ṣeé délé wí ni. Now ṣé gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ lálẹ́ yìí náà yóò fún ọkùnrin náà ní second thought láì jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí èèyàn bá fẹ́ gbé gan ó yẹ kán máa lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ bóyá nú ẹbí ni o bóyá nú ọ̀rẹ́ ni o tí wọ́n tiẹ̀ lè nà tán fún nǹkan báyìí ń ṣẹlẹ̀ o torí àmọ́ ohun tó lè ṣẹlẹ̀. Ìyẹn ẹ̀kejì ní ti obìnrin fúnra rẹ̀. Tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bóyá ìfẹ́ tẹ ní sọ́kùnrin yẹn àti pé má jẹ́ kẹ́nìkan kan ó gbọ́ ẹja máa ṣe ní bòńkẹ́lẹ́ jájọ máa ṣe báyìí irú tó máa ń ṣẹlẹ̀ náà rèé. Ká ní pé kí obìnrin yìí gan fúnra ara wọn yàtọ̀ sí pé wọ́n pe àwọn ẹbí wọn pé òkè àti mọ́ ọ́n kí wọ́n kàn jókòó báyìí kéèyàn bíi méjì mẹ́ta nú ẹbí wọn kí wọ́n jókòó báyìí kí wọ́n kàn mọ̀ wọ́n kí wọ́n ó sì gbégbésẹ̀ tó bá yẹ kí wọ́n ó gbé. Tíṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ó tún dìde láti máa sọ pé ó yọjú lé wa o a lè má tí ì ṣe wọ́n lè má tí ì kóṣù àbí ṣe nǹkan kan o ṣùgbọ́n a mọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ilé tó yọ gbà fárábìnrin yìí wọ́n ní wọ́n mọ̀ wọ́n bẹ̀ ẹ̀yin ò sì mọ̀ torí ẹ̀ lé nǹkan ẹyọkan tẹ́ ẹ mọ̀ náà ní wípé ẹ bá a lọ́dọ̀ ẹ̀gbọ́n yín. Ẹ̀gbọ́n yín ò nà tán fún yín pé yes obìnrin yìí ó mo fẹ́ fi ṣèyàwó ni o ṣùgbọ́n obìnrin yìí ń sọ point kan tí mo ṣì tẹnu mọ́ ẹ sọ̀rọ̀ débẹ̀ o. á bí wọn. All right. Ada provide evidences say pé food poison. Ó sì rọrùn ó tún wá rọrùn láti mọ̀ bóyá ẹ̀gbọ́n yín ló lóyún àbò ń kọ́. Fine àwọn ọmọ ẹ̀gbọ́n yín wọ́n kún bẹ láyé àwọn ọmọ ẹ̀gbọ́n yín bẹ láyé tábìrin yìí bá bímọ tó bá bímọ tán ó rọrùn torí pé ẹ̀jẹ̀ kan náà ni ó máa ràn lára ọmọ tó bá bí àti àwọn ọmọ tẹ́gbọ́n yín fílẹ̀ tí wọ́n bá ṣe èèyàn wọ́n mọ̀ bóyá ẹ̀gbọ́n yín ń ló bí torí a gbọ́dọ̀ mọ̀ bóyá ẹ̀gbọ́n yín ló bí lóòótọ́ àbí ẹ̀gbọ́n yín kọ́. Àmọ́ lórí ọ̀rọ̀ tẹ́yin náà sọ bóyá ẹ ń bínú lẹ fi sọ̀rọ̀ yẹn àbí nǹkan kan bó o lẹ ṣe mọ̀ wípé poison ló pẹ̀gbọ́n yín ló pa ọkọ wọn ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ ẹ bá ń fa kíní sí ibà ń bọ̀. Ọmọ ọkùnrin tá à ń sọ̀rọ̀ yìí ó mọ obìnrin yìí á tan náà wádìí wa dọ́dọ̀ rẹ̀ náà ṣùgbọ́n bó lẹ ṣe mọ irú ikú tó pa Mr. kí ló kọ wọn Mr. Ọlọ́nà Fọlámi bó lẹ ṣe mọ irú ikú tó pa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí wọ́n bá ti dénú yàrá mi sà wọ́n máa ń sun ẹkún lọ́pọ̀lọpọ̀ wípé àtijọ́ táwọn ti fẹ́yàwó àwọn ò ní ìgbà. Sọ̀rọ̀ nípa food poison. ẹjọ́ mà ẹ jẹ́ kó sọ̀rọ̀. Oh no, mo wà particular about that. Pẹ̀lú ìyàwó defamation of name. So nígbà tí poison àkọ́kọ́ tó gbé fún ọkọ ni àkọ́kọ́ gan nìyẹn ṣá. Ó ní kan tí wọ́n jẹ tí wọ́n ń yàgbẹ́ tí wọ́n ń bì. wọ́n ṣe ga. Wọ́n wá pè mí wọ́n ní lovet àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ sí àwọn o pé it seems ó ti message yẹn sì wà lórí fóònù mi pé food poison. fóònù yín ni àbí. Bẹ́ẹ̀ ni sá. ó wà lórí fóònù yín. ó wà lórí fóònù mo fẹ́ kí wọ́n ní charge ẹ̀ sí wa. a gbà á lẹ̀ ẹ ní mú fóònù yín lọ lálẹ́. inú mi á dùn sá. So wọ́n wá sọ fún mi wípé àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ sí àwọn o. Nígbà yẹn mo sáré gbo ewúro mo fi epo pupa sí i mo gbé fún wọn wọ́n mú. To God be the glory Ọlọ́run lò yẹn ó flush níyẹn dànù because wọ́n ń rù gan ní ẹ̀ níyẹn wọ́n tó jẹ́ pé tẹ́ bá rí wọn àánú wọn gan máa ṣe yín. So mo wá sọ fún wọn mo ní
kí ló ń ṣẹlẹ̀ bó lẹ ti ń jẹun kí ló ń ṣẹlẹ̀ ìgbà tó ti wá sọ yẹn tí mo ti rí yẹn tó ṣẹlẹ̀ tí n bá ti dáná oúnjẹ fún wọn nínú ilé mi sà màá make sure pé mo jẹ nínú oúnjẹ yẹn mo ní kó má di pé kẹ́ gbé délé kán lọ bá yín da nǹkan sínú ẹ̀ wọ́n wá sọ pé ṣé wọ́n máa ń gbóúnjẹ látọ̀dọ̀ yín lọ sílé wọ́n máa ń gbóúnjẹ wọ́n máa ń gbọbẹ̀ sà láti ọ̀dọ̀ bẹ́ẹ̀ yín ni sà lọ sílé wọn torí ìyàwó nílé wọn kì í dáná fún wọn rárá kò kí ń dáná oúnjẹ fún wọn wọn ò ní access sínú yàrá ẹ̀ gan níbi tó le dé so bí wọ́n ṣe bí n bá ti wá fẹ́ gbé oúnjẹ yẹn fún wọn màá jẹ ó wá di ọjọ́ kan wọ́n sọ pé Lovett àwọn ti ṣe research nípa ẹ̀ inú ẹ̀ funfun ni ò lè ṣe ìkà pé kí n yé máa ṣe nǹkan tí mo ṣe mo ní ẹ jẹ́ kí n máa ṣe kó má di pé ẹ máa gbé délé kí wọ́n da nǹkan sínú ẹ̀ fún yín kẹ́ lọ jẹ so bí yẹn ṣáà ṣe kọjá lọ bẹ́ yẹn ìgbà tó tún wá yá bíi 3 days mi ò gbúrò wọn ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà mí ẹ mọ̀ pẹ̀lú condition tí oyún ti wà lára mi mo pè wọ́n nọ́mbà wọn ò lọ mo chat wọn sí ní online mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níbi tí ẹ̀rù bà mí dé ìgbà tó máa di ọjọ́ kẹta mo kàn rí mẹ́sẹ̀gì wọn kàn wọlé ní àárọ̀ ni wọ́n wá ní be thanking God o Ọlọ́run ni ò pa àwọn o pé àwọn bá mẹ́sẹ̀gì yẹn wà lórí fóònù ó wà lórí fóònù mi sà ẹ ṣeun wọ́n wá ní báwọn ṣe délé táwọn ní káwọn gbé omi nínú freezer àwọn gbómi yẹn àwọn mú the last thing táwọn lò mọ̀ nìyẹn the next thing táwọn máa yájú wọ́n bára wọn ní Láfíà hospital even picture hospital yẹn bó ṣe admit yẹ gbogbo ẹ̀ ó sì wà lórí fóònù mi sà mo wá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lọ́jọ́ náà pé Ọlọ́run ṣàánú mi o kó má wá di pé lẹ́yìn ìgbà tí mo wá ní oyún ní nǹkan burúkú wàá ṣẹlẹ̀ pé torí nǹkan tí mi ò ṣe fẹ́ ní oyún fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni eléyìí láti because láti 2023 láti pàdé a pàdé ní July 2023 sà so bí mo ṣe ní mẹ́sẹ̀jì tí mo ṣàká mo bẹ̀rẹ̀ sí ní pray mo ń pray ó wá di ọjọ́ kan mo tún wá pè mo wá ní ṣé ẹ̀ tiẹ̀ ní wá ni wọ́n wá ní rárá má jẹ́ kí n wá àwọn ò fẹ́ fi ti àwọn kó bá mi nítorí pé táwọn bá lọ wá sínú ilé mi tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ níbi ibẹ̀ yẹn wọ́n ready láti hold me responsible because wọ́n ní àwọn ò mẹ́ni tó sọ fún ìyàwó wọn nínú ilé wípé àwọn fẹ́ yàwó síta pé báwọn ṣe fẹ́ jáde lọ́jọ́ kan ló sọ wípé wọ́n tẹ̀ sọ pé ọlọ́mọ 3 lẹ fẹ́ fẹ́ tẹ̀tí ẹ̀ ti gbalé fún ó wá sọ fáwọn wípé àwọn ò ní jèrè àwọn nítorí pé kò ì ṣe mí ọ̀rọ̀ yẹn yà wọ́n lẹ́nu pé wọn ò mọ bí ìyàwó onú ilé ṣe mọ̀ àǹtí Bùkọ́lá nìkan ni wọ́n sì mọ̀ wípé mo lọ́mọ títí wọ́n fi jáde láyé ọ̀rọ̀ yẹn kàyéfì ló jẹ́ fún wọn àmọ́ bí ọ̀rọ̀ yẹn ó ṣe dé ọ̀dọ̀ ìyàwó wọn nínú ilé so nípa ti poison tí wọ́n wá jẹ gbẹ̀yìn yẹn tó jẹ́ tí wọ́n jẹ gbẹ̀yìn yẹn fúnra wọn ni wọ́n fi ẹnu ara wọn sọ wípé àwọn làwọn sì sí ọbẹ̀ ewúro tó níyàwó nílé òkè dáná fún wọn and for good throughout that a week tí wọ́n ti admit wọn sí Láfíà yẹn èmi àti wọn ò padà fojú rí ra wa mọ́ tí wọ́n fi jáde láyé sá àfojú rí ra wa mọ́ àwọn fúnra ni wọ́n sọ pé wọ́n ní àwọn làwọn ń sí ọbẹ̀ ewúro wọ́n tún sọ fún mi ìgbà tí mo pè wọ́n mo ní mo fẹ́ rí wọn pé ọkàn mi ò balẹ̀ wọ́n ní táwọn bá ti close ní school ní ọjọ́ Friday àwọn máa mú mi dání wàhálà sọjọ́ Friday yẹn ni wọ́n sí ọbẹ̀ ewúro yẹn tí wọ́n lọ gbé fún wọn táwọn gba school lọ tí wọ́n lọ school nígbà tí wọ́n sì gbé ọbẹ̀ yẹn kalẹ̀ sista Bùkọ́lá wọn padà lọ sí ọ̀dọ̀ wọn mọ́ títí gbà tó fi máa di nǹkan bíi 5 tí wọ́n sọ pé wọ́n ní according to a doctor àbí nọ́ọ̀sì àdúgbò tí wọ́n ní wọ́n pè kó check wọn wọ́n ló sọ pé poison wà ní the last food tí ọlọ́nà jẹ tó fi jáde láyé. ta ló sọ bẹ́ẹ̀. nọ́ọ̀sì tí wọ́n pè ní immediately tí wọ́n dákẹ́ nọ́ọ̀sì wọ́n ní ó wà ní àdúgbò wọn àwọn fúnra wọn náà ni wọ́n fẹ́ nára wọn sọ ọ́ àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ wọn yẹn nígbà tí mo dé ilé wọn ẹ jẹ́ kó sọ̀rọ̀. àwọn náà fẹ́ nára wọn sọ ọ̀rọ̀ wọn yẹn débi pé wọ́n ní ọkọ mi ti drain ẹ mọ̀ nǹkan tó ṣe ṣẹlẹ̀ wọn ó ti drain pé ó struggle kú ni according to ìgbà yẹn ni wọ́n sáré lọ bá area commander tó wà nínú àdúfẹ́ bí tí mo ti rán kitchen pé torí ọmọ ìlú wọn ni tán bá ti dé wọn jọ máa ń jókòó tí wọ́n á jọ máa sọ̀rọ̀ ní abẹ́ tent bàbá yẹn sì máa wá sínú ọ̀rọ̀ yìí sáà mo wá pé mo ní bàbá ni mo gbọ́ tó ṣẹlẹ̀ o àwọn arásọkọ mi ti sọ àwọn story kan fún máa yẹn gan náà tó ti wà aware dé pé bàbá yẹn advice ẹ wípé o sì tún keep irú obìnrin yẹn sínú ilé ẹ àbí kó sá lọ fún ẹ̀mí ẹ̀ látọjọ́ ìhò sá ó tún jókòó síbẹ̀ ìgbà tí bàbá gbọ́ bàbá kígbe bàbá ní dúró jẹ́ kí sáré lọ gbé dókítà mo sì pé sista Bùkọ́lá wọn ní pé kí ni ti tèmi pé kí ṣé mo mọ condition tí mo wà pé tí ìyàwó onúlé bá fi lọ mọ̀ pé ṣé mo pé it's another case wọ́n ṣe sọ lọ́jọ́ yẹn nìyẹn débi pé last respect tó yẹ kí n fún ọ lọ́nà dókítà wọn jẹ́ kí sista Bùkọ́lá ní pé tí n bá débẹ̀ máa lọ máa sun ẹkún tó yẹ pé wọ́n ti jẹ́ kí n lọ lọ́jọ́ yẹn kó ọjọ́ ní ìbá ti sunkún síta tí gbogbo àgbáyé àti mọ̀ wípé èmi ni ẹni tí wọ́n sọ yẹn ṣùgbọ́n wọ́n jẹ́ kí n fún ní last respect èmi rò pé ti tèmi ni wọ́n ń ṣe ṣùgbọ́n mi mọ̀ wípé ìkànnà fẹ́ fi ṣe fún mi ní irú ọjọ́ òní
tó sì wá di pé ó wá di ìkàyé tó yẹ pé mò ń sun ẹkún kiri ṣé ni mò ń wọmi lójú omijé kiri lójú sà. ní kí ni ti tèmi pé kí n forí ara mi pamọ́ sista Sherry tí wọ́n wá láti ìlú Ondo tó jẹ́ ọmọ fámìlì wọn ó tún sọ àti ìyàwó woman kan tó jẹ́ ìyàwó nílé wọn ó ní oyún inú ẹ nǹkan kan ò gbúdọ̀ ṣe pé tí kankan bá ṣe àwọn fámìlì ọlọ́run máa ya ẹ jẹ ẹ̀gbọ́n wọn tó tún wà nílùú Ondo àwọn fúnra wọn náà tún pè wọ́n sà tí wọ́n pe mọ́mì yẹn tí wọ́n gbé fóònù fún mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún mi pé kí n jọ àwọn ò fẹ́ kí nǹkan kan ṣe ọmọ inú mi ẹnì kan fún wọn ní nọ́mbà àwọn ìyá yẹn kẹ́ ẹ tún bí wọ́n. àgbà. ẹ gbà sà. àgbà nọ́mbà yẹn. ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ yìí a lè parí ọ̀rọ̀ yìí síbí báyìí lálẹ́ òní o. arábìnrin ti dárúkọ àwọn nǹkan kan àtàwọn àyè kan tá a ní láti dé. bẹ́ẹ̀ sì rèé ó ti dárúkọ àwọn kan lórí ètò yìí náà tá a ní láti ṣèwádìí dọ́dọ̀ wọn. àwọn ọ̀pọ̀lọpọ̀ messages tí arábìnrin yìí sọ pé wà lórí fóònù rẹ̀ náà fóònù yẹn ò lè bá arábìnrin yìí lọ nílálẹ́ yìí ná. àtàwọn èèyàn tí wọ́n ń dárúkọ ọ̀pọ̀lọpọ̀ náà ni ó ti máa pe àwọn tí wọ́n dárúkọ kódà àwọn kan ń bẹ tárábìnrin yóò tí ì dákan gbogbo ẹ̀ pátá ńlá gbà wọ́n orúkọ wọn lẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì tá a sì dọ́dọ̀ wọn. à ń láti rí gbogbo kọ̀rọ̀ kan dú irú ìṣẹ̀lẹ̀ yìí à ń láti wádìí ẹ̀ káwádìí ẹ̀ fínífíní. tó wá àwọn ọsibítù kan tí wọ́n dákọ á débẹ̀ náà. ẹ má jẹ́ tàn yìí irú ìṣẹ̀lẹ̀ báyìí mílíọ̀nsì ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. àtọkùnrin àtobìnrin láti kẹ́kọ̀ọ́ lórí ètò yìí. lódodo abẹ́lọ́hún kẹ́mi wá gùn o kẹ́mi wá gùn o kẹ́mi wá gùn o. ṣùgbọ́n kẹ́mi ó gùn ọwọ́ Ọlọ́run ló wà. a jẹ́ pé a gbọ́dọ̀ máa gbégbé ayé wa bí ẹni tí ò ní dọ̀la ni. gbogbo àwọn ohun kọ̀kọ̀ láàrin èmi àtobìnrin kan àbí obìnrin náà láàrin èmi àtolólùfẹ́ mi kan ni ẹ ń láti gbìyànjú. bẹ́ẹ̀ sì túre o ayé mà dóró. àmẹ́mínú ẹ̀mí àmìyànú èèyàn. ẹni tá a tún fẹjọ́ lọ náà pé ó dákun àṣírí bá a mú sọ́wọ́ irú èèyàn wo gan ló jẹ́ ṣàmọ́nú òun gan ṣàmọ́nú ẹ̀ ṣá. ẹni tá a ní àlọ́ rèé sábà tó yẹ pé ń sá lọ. ẹni tí a bá fọ̀rọ̀ ẹni lọ tó jẹ́ pé aláròká ni. Ọlọ́run nìkan ló mọnú ló sì lórí inú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọkàn ẹnu díẹ̀. ṣùgbọ́n níbi tí omi gbígbóná àtomi tútù tó bá ti dàpọ̀ mọ́ra wọn sùúrù láì yanjú ẹ̀. a ní gbà kẹ́nìkan ó borúkọ ẹnìkan jẹ́. a sì ní gbà káwọn kan yan àwọn kan jẹ. a jẹ́ pé ọ̀rọ̀ yìí ó gba sùúrù púpọ̀ jù. bí a bá kó ogunlọ́gọ̀ ọkùnrin kalẹ̀ tí wọ́n ti níyàwó nú ilé tí wọ́n bá ní ẹ máa sọ ohun tí ń ṣẹlẹ̀ nú ilé yín ọ̀pọ̀ ni ó rí wí. In the name of legal marriage. bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀ yẹn bá ti ẹ má jẹ kọ́ lọ́wọ́ máa ṣàánú ni legal marriage. ẹlòmíì ìjọba tọ́lọ́mbá ní kí títàn ó dé yóò rí i pé ìyàwó mẹ́rin tó fẹ́ gbogbo pátá ni ló ti lẹ́gà fún. ṣùgbọ́n ṣe rí lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ó ti sàwọn kan débì kan ṣùgbọ́n ọ̀rọ̀ yóò ní tí ì parí bí o à
àǹtí mọ́mí Bukky àbí. gbogbo orúkọ tó bá pè mí náà ni mò ń jẹ́ lórí afẹ́fẹ́ but nǹkan tẹ́mi fẹ́ sọ ni wípé ṣẹ́rí the last point tó sọ wípé èmi ni mo pa ẹ̀gbọ́n mi approve ẹ̀ ju bó ṣe ń sọ yìí lọ. gbogbo ẹ̀ pátá la ṣe wádìí. evidence èmi gan máa gbé ìgbésẹ̀ lé gbogbo lórí. ẹ̀ pátá la ṣe wádìí. ẹbí gan ti ń gbọ́ báyìí wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ lé lórí. wá mú tá a ṣe. àwa kó evidences ẹ̀ àwọn test tó ṣe màá wá mú test tí bọ̀dá mi ṣe nígbà tó fi sick màá wá mú wá. àwa kó test tiẹ̀ tó fi mọ̀ pé food poison ló pa èmi dẹ̀ ni mo pa àwa sọ tọ́rọ́ ti sọ lórí afẹ́fẹ́ ẹbí tó fẹ́ bímọ sí nìyẹn o ó ní wọ́n fi àdá léwu nínú ẹbí kan ṣéyàn máa bẹ bí ọkọ jẹ́ á dẹ̀ rí ìdíjókòó nínú ẹbí náà ẹbí mi tó fẹ́ bímọ fún nìyẹn ló ní àwa ń para wa nínú ẹbí wa mi pa ọmọ ìyá mi láti ìgbà tá a ti ń bára wa bọ̀ for the past 60 years my brother was 62 when he died I'm to 60 mi pa láti ìgbà yẹn mo ṣẹ̀ wá pa nísìn á wá prove ẹ̀ evidence ẹ̀ pé food poison ló pa èmi dẹ̀ ni mo pa ó ti sọ sórí afẹ́fẹ́ gbogbo àgbáyé ti gbọ́ èmi náà dẹ̀ gbẹ́gbẹ́sẹ̀ lé lórí ibi sẹ́yìn ti máa ń rin irú ẹ̀ èmi náà tẹ̀sẹ̀ sílẹ̀ ọ̀làbà ti mọ́ èmi náà máa bẹ̀rẹ̀ gbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀. ẹ wá jẹ ẹ mọ tá a ṣe àwọn oníkẹ máa gbégbèsè lórí yẹn lórí pọ́ìntì yẹn ẹ wá gbọ́ mi a ní kí ẹ má ṣègbésẹ̀ àwa náà ò lè gbà. ó ti bà mí lórí tó jẹ́ lórí afẹ́fẹ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ ká ṣe báyìí dandan ni tẹnìkan bá a lè gbà kẹ́nìkan ọbẹ̀ nìkan ló kọjẹ́ ó ti lo rédíò yín ẹ máa gbọ́ mi ó ti lo station yín láti ṣe. jẹ́jẹ́ ń sọ̀rọ̀ ń gbọ́. a lè gbà kẹ́nìkan ọbẹ̀ nìkan ló kọjẹ́ ṣùgbọ́n gbogbo ohun tí ó sọ yìí àtàwọn ọ̀rọ̀ àtàwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí wọ́n sọ àjọ ṣèwádìí bẹ́ẹ̀ àjọ mọ̀ àwọn kan wà tó yẹ pé ó yẹ káwa ó ṣe tá a ṣèwádìí dọ́dọ̀ wọn ẹ̀yẹn kàn máa ba tẹ́ bá sọ pé lọ́la báyìí kẹ́kàn máa ẹ máa jeopardize ìgbìyànjú tiwa láwọn àyè kan torí pé a fẹ́ pe àwọn kan kódà tó fi mọ́nú ẹbí yín a pe àwọn kan ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sọ pé kò sí rúùmù fún yẹn. ṣé mo pé ní ẹ̀sùn tó fi kàn mí lórí afẹ́fẹ́ yìí. ẹ̀sùn yẹn tó lágbára bẹ́ẹ̀ ni ṣùgbọ́n dandan ni. tí kò yẹ kí èèyàn gbà mọ́ra. dandan ni ká ṣèwádìí rẹ̀. tí ò yẹ kí èèyàn gbà mọ́ra. torí ẹni tó bá máa jogún kógún á pàtàkìtàn. bẹ́ẹ̀ni. ìtànkìtàn ló ń pa. á wá lọ sọ níbi tí wọ́n ti máa ń sọ orú ẹ̀. then mo fẹ́ béèrè kan sà tẹ́ bá lè bá mi bí pé ní kí ni bone of contention gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tó fi kàn mí tó fi gbé mi rù tó fi ń bà mí lórúkọ jẹ́ kiri tó fi ń ro ẹjọ́ mi kiri torí mi ìmọ̀gbà tí òun àti olóògbé tán pàdé mi ìmọ̀ bọ́n ṣe mọ́ra wọn mi introduce wọn mi ìgbọ́ pé lóyún títí ọmọ ìyá mi fi kú ẹjọ́ kí ni ẹ̀ṣẹ̀ mi tó fi ń rojọ́ mi kiri débi tí ó tún fi wá sórí afẹ́fẹ́ ó borúkọ fámílì mi jẹ́ ó tún wá bà mí ní orúkọ jẹ́ thirdly ó ń pàrédì ara ẹ̀ as Mrs. Ọlọ́nà tí ó dẹ̀ kìí ṣe kò pẹ́rẹ́ ní Mrs. ibi tó bímọ mẹ́ta sí ó wá pẹ́rẹ́ ní Mrs. ibi tí wọ́n ti mọ̀ so that 3 points ẹ jọ̀ọ́ mo fẹ́ wà cleared about it kí n tó máa lọ ìyẹn ni màá fi lọ ọmọọṣẹ́ tí mo máa jẹ́ family àdẹ́mọ̀gbésẹ̀ tán fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí kó tó lè wá sórí afẹ́fẹ́ wá dárúkọ mi pé èmi ni mo pa ọmọ ìyá mi á tún rò. nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn á tún rò lẹ́jọ́ wọ́n delete ó láwọn kan tí wọ́n send sí mi tí wọ́n delete ẹ̀ sà bó ó ní common one nǹkan tí wọ́n rí delete mo ti sáré forward ẹ̀ sí orí line yẹn kan torí ọ̀rọ̀ ìgbẹ̀yìn tán sọ yẹn lórí voice call yẹn mo fi dé orí Àgídìgbò débi pé nínú last comment wọ́n jẹ́ kó yé mi pé bí wọ́n ṣe sọ fún ìyálé mi lọ́jọ́ tí a kọ́kọ́ lọ bẹ̀ tí wọ́n gbé òkú wọn lọ sí mọ́túárì wọ́n jẹ́ kí ó yé gbogbo àwọn èèyàn tó wà ládùúgbò wípé àwọn ìyálé mi ni ló pa ẹ̀gbọ́n àwọn nǹkan tó ń fojú rí wọn rí lọ́jọ́ yẹn kódà àwọn ará àdúgbò wọ́n tún jà fún wọn níbẹ̀ níbi tó le dé last point wọ́n tún wá sọ lórí bíbá ni pé wọ́n wá sọ fún mi pé
kémi má pa àwọn bébí ṣe pa ìgbọ́n wọn kémi mo pa ìgbọ́n wọn. okay reason tó wọ́n ṣe tún wá sọ padà pé mi wá mo wọ́n pa tún ta ló sọ bẹ́ẹ̀? àwọn wọ́n tún sọ lẹ̀ ní àwọn èrò tó ẹ pé àwọn sọ ní bíbà yìí náà. èèyàn wọ́n tún gbọ́ ní last mo ti sọ ní bíbà yìí náà. Pé- first time tá a dé àwọn bíbà yìí. mo ní bó ṣe ń rojọ́ mi kiri mo ní one old woman pàdé mi níjọ́ Wednesday last week Wednesday jẹ́jọ́ precisely màmá yẹn ní kí n lọ bẹ̀ ọmọbìnrin pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan tó fi ń rojọ́ mi kiri wọ́n níbi tó bá ti dúró báyìí wọ́n lẹ́jọ́ lọ́rùn ló ń rò nípa mi tó ṣe ń rojọ́ ló sọ pé ní lágbájá ọmọ lágbájá ẹjọ́ kí ni ìtumọ̀ yẹn Yorùbá jọjọ ní gbogbo wa Alájì ẹjọ́ sà. màmá yẹn ní kí jẹ́ ń sọ̀rọ̀ náà wọ́n provide ìyá jẹ́ yẹn ń sọ̀rọ̀ náà kẹlẹ lójútùú ọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ náà. torí mi anybody kan produce ìyá yẹn síta sà. ìyá yẹn wá ní kí n bẹ́ẹ̀ wípé ní ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan tó fi ń rojọ́ mi kiri bí eléyìí pé ibi tẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ mi ìdẹ̀mọ́lé ẹ̀mí ìmọ̀ náà mi I don't know anything about her mo ti sọ ní bíbá iná earlier mo dẹ̀ gbé fóònù mi mo ṣe voice note mo ní ìjọ nítorí Ọlọ́run love it yé rojọ́ mi kiri ibi tó rò mí dé ó tó gẹ̀ ibi tó rò mí dé ó tó gẹ̀ jẹ́ kí n ṣèyá àwọn ọmọ mi mo ní mo kùn ẹ́ mo fún ìjà bọ́ tó nọ́ọ̀sẹ̀ sílẹ̀ mo dẹ̀ ti tú ọ̀já mi lára ẹ̀ ó ní mi mọ nǹkan kan nípa oyún mo dẹ̀ ti wọlé mi mo ti jókòó mi mo ti sinmi kí ló dé tó ń rò mí lẹ́jọ́ káàkiri bóyá kí n bẹ́ẹ̀ pé kó má pa mí bó ṣe pa bọ̀dá mi dànù I said it is on voice note ẹ ṣeun tó bá wá jẹ́ pé yẹn ló wá lò tó fi wá wọ́ sórí afẹ́fẹ́ pé èmi ni mo pọ̀ ọmọ ìyá mi á wá tẹ̀síwájú lórí kéèsì yẹn àǹtí ẹ Fúnra ṣe yín sùúrù is a whole case pé èmi ni mo pa bọ̀dá mi 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 you will provide it ṣọlọ́jú tó ṣì ràn bí ojú kọ̀ọ̀kan yẹn wà á lọ prove ẹ̀ níbi tó ti máa prove ẹ̀ wà á wá kó evidence débi wí. kí ló kọ yín mà? Lovet lórúkọ mi sà. Aunty Lovet àti mọ́mí Bukky àti Bukky ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó sì ti yanjú láwọn àyè kan àmọ́ mo fẹ́ rọ̀ yín ẹ̀yin ó yá gẹ́rẹ́gẹ́ láago mọ́kànlá alẹ́ lù ó. fẹ́ rọ̀ yín mo dẹ̀ fẹ́ rọ̀ mọ́mì náà tíṣẹ̀lẹ̀ báyìí bá ti ṣẹlẹ̀ ó gba sùúrù tíṣẹ̀lẹ̀ báyìí bá ti ṣẹlẹ̀ ó gba sùúrù gan ó sì gba kéèyàn ó káfàró lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ téèyàn bá máa sọ. Lórí ọ̀rọ̀ wípé poison or no poison mo fẹ́ jẹ́ kí torí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé àkókò kódà ẹni tí tíyàwó ẹ̀ dáná fún tàbí tó lọ ránjẹ ń ta tó lọ ṣe gbá tó bá kí ló wá jẹ tí wọ́n ń rò ó pé àbí food poison tó bá ń sọ̀rọ̀ nípa food poison èèyàn lè jẹ oúnjẹ bí yà lọ ra nǹkan tó ti expire àìmọye nǹkan míì tó bá ní food poison ni kò sọ pé ẹni yẹn fi poison sóúnjẹ àmọ́ àwọn ọ̀rọ̀ yìí ti kẹnu nítorí wípé bẹ́ẹ̀ sì ìgbésí ayé tẹ̀yìn àti olóògbé tẹ́ ẹ jọ ń gbé tẹ́ ẹ sì mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ lójijì ṣé wá rí gbogbo àwọn ẹbí àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe sọ láfẹ́fẹ́ tó jẹ́ pé téèyàn bá tún sọ láfẹ́fẹ́ náà yóò tún bí nǹkan míì ṣùgbọ́n tá a bá kú lórí afẹ́fẹ́
àwọn ìrìn àjò kan wà tó yẹ ká jọ rìn. ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. àwọn tó jẹ́ pé wọ́n jọ fẹ́ra wọ́n ṣe ìgbéyàwó láàrin ọkọ àti ìyàwó, èmi and my husband ni. ó sì ní tí wọ́n jọ buwọ́lù. tọkọ bá ń ṣe nǹkan míì láàyè ọ̀tọ̀, àìmọye ẹni tó yẹ pé ọkọ rẹ̀ tún ti níyàwó méjì mẹ́ta lẹ́yìn pé ó lọ sí court marriage tó sì padà mọ̀ tí ò sì ní kí tí ò ní kí tọkọ òun bàjẹ́, tí ò ní kí nǹkan ó ṣe. ṣùgbọ́n kálukú ló mọ bó ṣe ń tolé rẹ̀. tọ́rọ̀ bá rí báyìí tí inú ń bí àǹtí Búkì. mi ìbínú rárá. no, lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ni. lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. ẹ béèrè pé how many days and weeks lẹ fẹ́ kí n fi sílẹ̀ kí n tó gbé ìgbésẹ̀ lé lórí, because that ohun tó ti bọ́ sórí afẹ́fẹ́ sí àgbáyé, I must take action on it. pé èmi ni mo pa ọmọ ìyá mi tí Lovett Aloko tó sọ, mo máa gbé ìgbésẹ̀ lé lórí. so ọjọ́ mélòó lẹ fẹ́ kí n tọrọ la ilé mi fẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ ṣe mọ́lé ni mo fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lé lórí, because ẹ̀sùn tó wúwo gan ló fi kàn mí yẹn. ẹ ṣeun pẹ̀lú intẹ́ẹ̀ṣe yìí náà ó tiẹ̀ ti dà. àwa òní ní Wednesday 28 òní Wednesday àbí 27 kó tó di Monday. kó tó di Monday, yes, a máa ti ṣe àwọn nǹkan kan, then we called you láti lè okay o ìgbésẹ̀ tí ẹ bá fẹ́ gbé báyìí àbí nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe báyìí, then we move forward from that place. lórí allegation. We move forward from that place. ṣùgbọ́n mo rọ̀ yín torí Ọlọ́run, mo bẹ̀ yín màá kẹ́ ẹ tó lọ màá ní àwọn kankan láti béèrè lọ́wọ́ yín, bọ̀ kì í ṣe lórí afẹ́fẹ́ o, kì í ṣe lórí afẹ́fẹ́. ó ti gbé fámìlì mi lórí afẹ́fẹ́, jẹ́ ká kò sáwọ kankan láwọ ẹ̀wà, ó ti pariwo lórí afẹ́fẹ́ kó o mọ kú tó pa ẹ̀gbọ́n mi. gbogbo nǹkan kọ́ la lè sọ láfẹ́fẹ́, orí mi mọ ọkọ ẹ̀. kò sí wàhálà gbogbo yẹn láti gbèsè lórí. and she should stop parading herself as Mrs. Olona henceforth. she should stop it. tọmọ ìbá jẹ ti ẹ̀gbọ́n yín kọ́. ẹ̀yin ò sọ di Mrs. Olona náà, ọmọ yẹn ló máa bí ẹ that name, not her. ok ẹ jẹ́ ká ṣe báyìí, ó ti dá báwọn. not her. ó ti tó. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. yes sir. orúkọ mi Ejiola láti